sì pẹ́ni tí ó mọ bí tẹ́gbẹ́ ti là á sáré. Dandan lówó owó yìí, dandan lọ́lá àjọ lọ́lá. Mo ní mo fẹ́ lówó, mo fẹ́ lówó, mo fẹ́ lọ́lá mo fẹ́ dèèyàn. Kìràkìtà dọ́là, ẹ̀jẹ̀ rántí. Kìràkìtà dọ́là. Ọmọdé ń sáré owó, àgbà ń sáré ọlá. Ọkùnrin sáré owó, obìnrin sáré owó. Owó sì sílé, kẹ́nikẹ́ni má ṣe sọ̀rọ̀. Tòrò owó la fi ń ṣayé, owó la fi ń lògbà o. Owó la fi ń ṣe ohun mèremère, owó ṣe pàtàkì ó ṣe kókó. Èmi àbáwọn lọ́kùn. Ọ̀pọ̀dá wájú mi ni wọ́n gbà. Mo wá dúró sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run jọ ìgbà wo láyé tèmi náà máa dà. Nígbà wo máa rà láàánú tó máa ṣàánú ayé mi. Orí pọ̀. Àwa náà máa lówó. Àwọn yẹn, mo ṣọ̀bù wọn fẹ́ fámọ́ṣẹ́ wọn dáadáa ni. Káà náà bá fẹ́ fámọ́ṣẹ́, àwa náà ń ṣọ̀lẹ̀ náà ó lè mú. Àwa náà ń ṣọ̀lẹ̀. Mo dẹ̀ mọ̀ pé àwa gan máa wà tó ju bẹ́ẹ̀ lọ. Ọ̀rẹ́ rẹ́ mi yẹ kó yí ẹ ju bẹ́ẹ̀ lọ mọ́. Nílẹ̀ yìí, àjọ máa wà ní. Lábẹ́ tí kò lè ṣe àwọn ọmọ ìgbéra àwọn tó yìí bá mo ní mo fẹ́ lówó, mo fẹ́ lówó, mo fẹ́ lọ́lá mo fẹ́ dèèyàn. Ẹ̀jẹ̀ rántí pé kìràkìtà dọ́là, ẹ̀jẹ̀ rántí. Ọmọdé ń sáré owó, àgbà ń sáré ọlá. Ọkùnrin sáré owó, obìnrin sáré owó. Owó sì sílé, kẹ́nikẹ́ni má ṣe sọ̀rọ̀. Tòrò owó la fi ń ṣayé, owó la fi ń lògbà o. Owó la fi ń ṣe ohun mèremère, owó ṣe pàtàkì ó ṣe kókó. Èmi àbáwọn lọ́rùn, máa bá wọn lọ́lá. Èmi àbáwọn lọ́rùn, máa dẹni yìí láwùjọ. Ìbò kí ló wáyé tó wá ṣe ń ṣe bálabàla tẹ́lẹ̀? Mo fi hàn pé kí nǹkan kókó ṣakọ gómìnà ṣe máa kókó ṣakọ pé tó gbà fún ọ̀rọ̀ ó ti tó báyìí since àti pé olówó sí i ó yà náà ó ti tó. Mo wà òkè ní pé kí n sáré gbà kó tó lè fẹ́ gbà pé ó ṣe bẹ́ẹ̀ ni tó bá sáré rọ́ọ̀ṣì kò fẹ́ gbà kó fẹ́ gbà kọ́pù náà gbà chíǹjì ló máa ń gbà olówó pọ̀ gbà èèwọ̀ ọmọ tá a máa ṣe é sí mo máa pìtẹ́ǹdì mo máa dìbò tí lẹ́sẹ̀kẹsẹ̀ kò yẹ tó bá fún inú wá ní àná bẹ́ẹ̀ I'm fine don't worry. Mo ṣe máa ṣe nìyẹn o wọ́n sọ pé kò mọ ilé sí àbí bínísì wá sí pé no I do water I do only water ó yẹ jù máa fọkọ̀ pọ̀ má ṣe bí wèrè o ṣe bí bọ̀tí má ṣe bí wèrè. Mo tètè ní ìyẹn wà tí wọ́n ti fún mi ní ti wà tí wọ́n ti fún pé mo ní ẹ̀rọ òkè máa jáde o mo máa ń parí jáde ni o. We are fine. Ẹ má sọ fún mi pé just ordinary bail is there tí mo anything there. Oh, okay. Do you care for something else? Oh, no. Kò kí ń mu irú àwọn nǹkan báyìí. Omi nìkan ló máa mu. I don't drink, it's just what I want. Only water. Oh, okay. You know what? I just got back from the States and Lele. Oh, really? You just got back? I just got back from the States. This is so beautiful. Oh, just a small part of what I have got. Wow. So, okay, going, you know, but woman more boring intimacy day by, you know, and I'm happy that you guys are around. So, Mike, èmi ni mo bá parọ́ fún mọ̀ sí pé àkànfẹ́ sáré lọ gbà nǹkan kò kí ń jáde wọn kì í fún láyè kó jáde. Exactly my type of girl. Oh, darling, see, I'm going to need your assistance. Mo fẹ́ kó bá mi bá ọ̀rẹ́ sọ̀rọ̀. Mo like nǹkan. In fact, I am in love with her. Kó kàn jẹ́ ti tèmi. I'm going to take care of her. In fact, a man lọ sí state. Mo lè ṣe visa fún kìdẹ̀ tó mú lọ sí state, you know. aww.
No problem, I'll talk to her. Okay, cool. Ẹ jẹ́ kí n wọlé kí n fún yín ní tokens kẹ́ fi wake up. Oh, no, don't worry, we are fine. Yes, we are okay. You don't need Actually, mo ṣe dé ni so àwọn owó tó wà nílé dollars ló wà nílé mo tí really ráyè lọ change owó. I still have $100K in the house kẹ́ fi wake up. $100K. No, we are fine. We are fine. Yes. Okay, it's fine. I'll see you some other time. Yeah. You can keep the $100K. Thank you. Abi, she can hold that. No, don't worry. We'll take care of ourselves. You know that. Can I at least get your hug? Come on, don't be shy. Come on. I'll give you a call. Okay, I'll be expecting. Nice Thank you. to All right. Bye. Bye. I don't take water. Mi always ìkejì ẹ̀ tó wà bẹ́ẹ̀ náà pé kò kí ń mọ tí o omi nìkan ló máa ń mu kò gbọdọ̀ ju 4 àbí 5 o'clock tó bá fi délé. Damn! Èmi bàdó. Gbogbo owó àwọn pírẹ́ǹtì ẹ̀ yẹn. Owó àwọn pírẹ́ǹtì ẹ̀ yẹn. Àjọpá ṣáà ni. Àbí ṣé kí àwọn tún lè mú Baileys. Kí wọ́n plan bí mo ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọdé báwo kejì bẹ̀rẹ̀ lọ. Okay. No, jẹ́ kí n. Nǹkan tó ṣe lásán yẹn ọlọ́wọ́ jù mí. Kọ́ lèmi àti ẹjọ́ máa plan kan máa jọ ṣe nǹkan ó dẹ̀ lọ sẹ́yìn lè lọ ṣe. Wọ́n yà wá máa ṣe ọ̀rẹ́ mi o, ọ̀rẹ́ mi Mistura ṣé ọ̀rẹ́ mi àbójú ayé. Mistura kò dẹ̀ máa lò. Ó lè wá try fún lò. Gbogbo nǹkan mọ escape fún àwọn pípé. Bẹ́ẹ̀ tí gbogbo nǹkan máa lè sún nípa. Wọ́n á láti take it easy. Ọ̀gbẹ́ni ló lè story mi ìjọ kó fi yọlẹ̀. Báwo la ṣe máa ṣe ń sìn? Nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà mi. Nígbà láti ṣe lè sọ wá. Oh, gracious. Oh, she's my friend, Mistura. It's nice to meet you. Mom, really going campus, the clique, and mo like yín gan, mo like bó ṣe máa ń ṣe ìmúra yín. Let's go straight to the point. Nǹkan tí mo fẹ́ sọ ni pé I would like to join the clique. Oh, Joe. Yes. Okay. Ṣé o fi pé o máa lè meet up with the standard one? Look at me now. Mo mọ̀ pé gbogbo àwa sàwọn bíbá yìí, àwọn fine ladies pẹ̀lú bí ìdẹ́ ìṣọmọ tó máa ń bẹ̀bẹ̀ kú bẹ̀ẹ́ tó máa ń bẹ̀bẹ̀ scout kì í ṣe yìí. Really, tó bá lè jẹ́ owó náà ní I'm capable by the grace of God. Oh, really? Àwọn wa kì í ṣe ìgbéraga ni. Àwọn akọ́kọ́ bẹ̀rẹ̀ láti form. And the form is Mi ò. 500,000 naira. 500,000. Okay, ẹ má bínú ọ̀nà. 500,000 yẹn. Bí èyí ni màá máa rí gbà bẹ́ẹ̀, ṣé màá máa rí returns ni tàbí bí ẹ máa gba monthly salary àbí ṣé bí àjọ ni bóyá tí òun bá kọ ní month èmi á kọ next month èmi á kọ ní April ṣó yé yín. So excuse me. ṣé tí wàá bínú ni. Kúrò jàre, mo kó fẹ́ rẹ̀ fún ọmọ rẹ̀. Nǹkan tí ń ṣọ̀lẹ̀ wọ ọjọ́ ti pa, ṣé mo fún un lórí tí wọ́n bẹ̀rẹ̀. Ṣé wo mọ̀ pé ẹni tí ò bá mọ tí ẹgbẹ́ ẹ̀ ti wà á sá eré? Olúbùn mi, ó jẹ́ rọra. Kó má bàa jẹ́ pé wọ́n gangan ló máa sáré kú o, rọra o. Tẹpá mọ́ṣẹ́ àwẹ̀
gùngì ré kọjá ewé níṣe ni kò gbàdúrà kí bàbá fèrè sí iṣẹ́ rẹ̀. Mo ní kò tẹ pamọ́ṣẹ́ o àwẹ̀ máa gùngì ré kọjá ewé. Tolú. Níṣe ni kò Tóyìn. fèlè dùn tó máa rè kó fèrè sí iṣẹ́ rẹ̀. Tolú. Mọ́yọ̀. Torí pé bá ti wáyé pa màrí gangan là ń rí. Má ṣe ṣàfarawé. Báwo ni díẹ̀? Jókòó Tọ́lá, báwo ni? Okay, I'm very fine. Carol. So, okay. I'm good. You're looking good. Thank you. You aren't bad either. Thank you, there. Sure, pa. Mo okay, ma ti wà níbí láti ẹ̀kọ́. Ele ìtarí yín láàárọ̀ kùtùkùtù yìí. Ohun tó bá ń mú mi láyé èèyàn. Tí èèyàn bá tètè jí mú náà tètè lọ bá mi rò kó bad kó wọlé. You're very right. Later wá wọlé. Mo mà ti ń kanlẹ̀kùn láti ẹ̀kan àti Tolú àti Sharon àti Moyọ̀ fúnra rẹ̀. Mo ti ń dààmú, mo ti ń kanlẹ̀kùn sí kọ̀ọ̀kan nu wọn tí ó jáde sí mi. Mo dẹ̀ ti ń pe Moyọ̀ fúnra rẹ̀ gan lórí fóònù. Nọ́mbà ò lọ, I don't know. You don't mean it. At all. Okay. Moyọ̀. Ní mo ti wà lẹ́nu ọ̀nà bí láti ẹ̀kan. But wọ́n lọ anyway, I'm very sure of that. No, mi ò rò kán wà nulẹ̀. No, wọ́n wà nílé. Wọ́n wà nulẹ̀ ni mo. Bóyá wọ́n sùn. Mo sure pé wọ́n sùn because they came late last night. They came late last night. Wọ́n ṣeré jáde, mú guest pọ́nmọ́ wà nulẹ̀. Ẹ jẹ́ kí mi lọ gbọ̀n ilé. Really? Wọ́n nulẹ̀ yẹ. Wọ́n yìí máa sùn láàárọ̀ yìí. Ó ṣe possible àwọn ọmọ mi pẹ́ dé náà. Àwọn ọmọ ẹ ṣe kí ni? Wọ́n pẹ́ dé, wọ́n pẹ́ wọlé lálẹ́ àná tó wọ́n guest pọ́nmọ́ máa sùn. Ibo náà lọ. Ibo. Ilé ọlá. Kí làwọn ọmọ ẹ lọ́ta? Hello Ṣọlá. Tó bá ń gbọ́ mi, èmi ò gbọ́ ẹ o. Mi ì gbọ́ ẹ rárá o. Mi. Ṣọlá máa pẹ́. Try to do that. Wọ́n wà nulẹ̀. Gbogbo inú living room bẹ́ẹ̀ ló ń sùn sí. No, mi ò believe ẹ. You need to come and see them. Bí mo ṣe gbálẹ̀kùn tó yẹ, Moyọ̀ náà wà láàrin wọn àbí? Èmi gan wà surprise. Moyọ̀ náà wà ń bẹ̀. Come with me. Ìwọ̀n kan tó lè mú ọ̀rá fọ́nká wọn tó lè fi sùn. Bóyá géèmù ni mo fẹ́ ní wọ́n play ní o. Bóyá oúnjẹ ló ń jẹ yóò ní o, I don't even get. No, ó dẹ̀ rò pé wọ́n lè tí wọ́n sọ ilé yóò náà. Of course, òun lọ sùn náà. Moyọ̀. Dami. What's wrong with this babe now? Tó gbọ́ wọn bá tiẹ̀ wá dá pé Moyọ̀ náà ò dẹ lónìí. Túráyọ̀. Moyọ̀. Dami now. What's wrong with this babe? Bedroom. I'm not getting it right. Moyọ̀ ní sùúrù náà. Ó ti ń pè wọ́n láti ẹ̀kan wọn dẹ̀dẹ̀ ló jẹ́ kí n pẹ́ni tó máa dáhùn náà. Farabalẹ̀. Moyọ̀. Mami. Tóyìn. Kí ló ṣe? Ẹ̀wà ọ̀. Ṣé sùúrù ṣe wò ó tí ìgbé ìkọ̀kọ̀ ń ṣẹlẹ̀ bí? Mo observe pé wọ́n ṣẹlẹ̀ bí ni. Ní sùúrù. Ọgbọ́n sì yí. Ṣọlá pé. Ọgbọ́n sì yí. Ṣọlá pé náà. Òun fún báyìí. Ó sì yí náà. What's wrong? Wọ́n sì ní. Kí wọ́n lè mọ̀ ṣe kí ló ṣẹlẹ̀? Yẹ́! Ẹ̀jẹ̀! Wọ́n ó tún yọ bí tí ẹ̀. Ẹ̀jẹ̀ tí yọ bí tí ẹ̀. Wẹ̀jẹ̀ nínú ìdúró lọ́tọ̀. Wọ́n ní ibo ló sọ pé lọ. Ibo ló sọ wípé ẹ lọ. Ibo ló sọ pé lọ. Ó sọ máa gbá etí ẹ̀ náà, máa gbá etí ẹ̀. Ìwọ ló sọ fún mi pé àwọn bọ̀síbí. Ó sọ fún mi pé àwọn ọmọ ẹ̀ ní pípé àwọn ọmọ ẹ̀ ti ṣeré jáde. Ìlú ọ̀fẹ́ jáde. Sọ fún mi ibo ni mo lọ ṣeré lọ. Ibo ló ṣeré lọ. Ẹ̀jẹ̀. Irọ́. Ẹ̀jẹ̀.
dùn mí mọ́. Ọ̀rọ̀ ṣe wà. Ó ti kú. Òun náà ti kú. Òun náà tún ti lọ. Òun náà tún ti lọ. Wọ́n. Àwọn pírẹ̀tì wọn ló mọ̀ bàbá náà. Àwọn pírẹ̀tì wọn ló mọ̀ bàbá náà. Mo yọ̀. Onínọ́mbà mú mi Sharon. Ta ló ń jẹ Sharon? Mú mi Sharon. Wọ́n bí fún mi ní nọ́mbà mọ́ mi mo yọ̀ jáde. Ẹ ṣọ́ pé mo ní ti mọ́ mi mo. Sharon wo tó? O gbọ́ Sharon. Ìyá mi wà ní Kẹ́bí àbí kó wà wà ní India. Fún mi ní nọ́mbà ọmọ ti Yorùbá bí mo yọ̀. Ẹ ṣọ́ pé mo ní ti mọ́ mi mo yọ̀. Jẹ́wọ́. Mo ti rí. O bẹ́tà. Mo yọ̀. Okay. 080. Okay. 33. Ògbọ́n tó sọ. Mi ò rí dáadáa 33. Okay, ẹ̀ta. Ẹ wo fúnra yín. Òun lè ní. 7 ni. Ìyá yóò gbé fóònù. Ọmọ ẹ̀ máa yẹ̀yẹ̀ mú, ìyá yóò gbé fóònù ẹ̀. Ìyá yóò gbé. Kí ló ṣe mọ́ mi mo yọ̀ tó gbé kọ́ báyìí náà? Kí ló ṣẹlẹ̀ náà? Ibo ló fi kó sí? Ní sùúrù mo ṣẹlẹ̀, màmá yẹn ò gbé kọ́lẹ̀, mi lè mọ tí ó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn tó ti yẹ ìwọ má kú òbí mo bọ̀ sí. O gbọ́ mi, má kú òbí ni mo sọ fún ẹ, má kú òbí. Ẹ̀rí ẹ̀jẹ̀ ìdúró kù ní ìbára ṣe bá jọ ń lọ ni. Ṣé o wà ókè ṣá? Ṣé mo wọ́ òkè mi ti bá wọ? Sọ mo ní kò má kú òbí ni. Ọkùnrin ìyàjọ́ ń lọ ni. Ní ìdí ìtìlẹ̀ pẹ́. Yóò dé sí ní ní fi mílẹ̀ sí ní kò pọ́sibú náà. Ṣó yẹ dà? Ìwọ ló sọ yí bí àwọn ọmọ ẹ̀rìn jáde. Ìwọ ló lọ́rùn mi. Ẹ rọra ma. Yes ma. Ẹ ká sọ. Yes ma. Ẹ jọ̀ọ́ má bínú mi mojú ìrí o. Ẹ lè má rí mi rí lóòótọ́, ẹ lè má rí mi rí lóòótọ́, bọ̀ èmi mọ̀ yín dáadáa mà, mo mọ̀ yín gan. Mo dẹ̀ ti ń pè yín ẹ ò gbé kọ́ mi. Mo ti pè yín gan. Sorry, ẹ má bínú. Mo wà ní kitchen gbà yẹn ni. Mo rí miss calls rẹpẹtẹ lórí fóònù mi bọ̀ mi mọ̀ tí mo fẹ́ pè. Hope there is no problem. Ọ̀rẹ́ mo yọ̀ ní mímọ̀. Ọ̀rẹ́ mo yọ̀ as in what sense? Ọ̀rẹ́ lèmi àti mo yọ̀ mà, ọ̀rẹ́ gan ni wá mà. Ọ̀rẹ́ mo yọ̀ ni. Torí mo yọ̀ ni mo dẹ̀ ṣe wá síbi torí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ni mo ṣe wá mà. But kí ni problem ẹ̀ gbọ́n? Ṣé o ò fi pé mo yọ̀? Ó ti kéré jù. Ìwọ àdúrú wọ ẹ̀ pẹ̀lú bó ṣe dàgbà tó bọ̀ ẹ̀ ló bó ṣe gùn tó ẹ̀ ló ń bá mo yọ̀ ṣọ̀rẹ́. How old is she? She's just a baby girl. She's a young girl for crying out loud. What are you looking for? Kí ni nǹkan tó wà lẹ́yìn ọmọ mi? Kí ni nǹkan tó wà lẹ́yìn ọmọ mi? Ẹ má bínú mà. Ṣé rí ọ̀rọ̀ báyìí pé mo yọ̀ kéré? Òun kọ́ ni mo wá sọ ń bí. So why are you here? Mo yọ̀ kéré. But I'm treat yẹn later ma. But n tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Ẹ wo mo yọ̀ ń kú lọ. Mo yọ̀ ń kú lọ. Mo dé hostel wọn láàárọ̀ yìí láti lọ wo mo yọ̀ láti bá sọ one or two things. Kì í ṣọ̀rọ̀ nǹkan tẹ́ ìtì ẹ̀rọ yẹn náà. Kì í ṣọ̀rọ̀ fífi àbí nǹkan kan tẹ́ ẹ̀rọ yẹn. Mo lọ láti lọ bá sọ one or two things. Ìgbà tí màá ti débẹ̀ ń sìn òun àti àwọn ọ̀rẹ́ mi mọ́ tó ṣe wọ́n o. Gbogbo wọn lẹ̀ ni o. A jí wọn ò jí o. Wọ́n yíra padà báyìí bí kéèyàn wà nínú ìnira. Bẹ́ẹ̀ ni mà. Mo yọ̀ tẹ̀mí. Bẹ́ẹ̀ ni mà. Adákùnrin kí ló fi ṣọmọ mi? Kí ló fi ṣọmọ mi? Wọ́n máa pọ́lọ́pàá sí kí ni nǹkan tó fi ṣọmọ mi? Kí ni nǹkan tó fi ṣọmọ mi o? Kì í ṣe ọ̀rọ̀ ariwo. Kì í ṣe ọ̀rọ̀ ariwo ni o. Tó ti yẹ yín sìn tí bá fi nǹkan ṣe ọmọ yín mi ní wá síbí. Mo sọ wípé nígbà tí màá dé hostel láàárọ̀ yìí, hostel wọn tó wà láàárọ̀ yìí ni mo bá wọn tí wọ́n ti sùn sílẹ̀. Wọ́n jí wọ́n dàbẹ̀ ní pé nù nira náà wà àgbàlagbàdẹ ní ìtúrí ẹ̀ ni mo ṣe pè yín. Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀mọ́dé mo bí bébì ni. No, bí ọ̀rẹ́ ni mo yọ gẹ́ sí mi. Ok, ibo náà ni gbogbo wọ́n wà bẹ́ẹ̀. Calm down. Ibo náà wà sẹ́wọ́n ìbọn ní gbogbo where is my girl? Hostel wọn ni wọ́n wà, mo ti sọ ibẹ̀ náà wà mọ́ mi. Òun nìkan dẹ̀ kọ́, àwọn tí mo bá ń bẹ̀ tó bí abí 6-7 wọ́n jọ ń gbé ni. Ní hostel wọn bẹ́ẹ̀ ni. Ní hostel wọn? Mi ò mọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mo serious. Ara tá à ń sọ nìyẹn. Tí mi ò bá wá sí bí ìsìn, tó bá kàn rí pé bí a mọ̀ kàn wá síbẹ̀, mo dẹ̀ lọ, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa pè é. Ìbọ̀lẹ̀ bọ́ra wa yìí! Jésù!
ṣé ká sí máa bára Please stand up! Stand up! Stand up! Èmi nígbàgbọ́ pé kò sí nǹkan tó máa ṣe. Ẹ wo, kò sí ohun tó máa ṣe mo lọ. Túnráyọ̀. Mo ti wáyé mo dẹ̀ ti rí gbogbo wàhálà tẹ̀ ń ṣe látàárọ̀. Mo ṣe ní kí n wá rescue yín. Mo ti wo everywhere. Mi ò rí Túnráyọ̀, mi ò rí Moyọ̀, mi ò rí gbogbo mi ìṣàmọ̀ mi tí gbogbo yín wà. The same thing tó ń sọ yìí náà ni mi ò rí anybody mọ́ wo. Ìfà mo tún rò bẹ́ẹ̀ máa tún rí Sharon, mi ò róhun gan. Ṣáà ní sùúrù, ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Jẹ́ n kọ́kọ́ rescue ìwọ náà ṣòro ọ̀nà yìí, ọ̀nà lé lélẹ̀. Ọ̀nà lé ni. Fún mi lọ́wọ́ ẹ̀.
introduce ọmọlọ́mọ sí kíní. Àtòun àti mi ṣé mo mọ̀ bóyá máa délé. Ṣé ẹnìkan ni wọ́n ti ẹ̀rí sọ? Sórí èmi bí mo ṣe wà yìí, I got to belong ló kó bá mi. Ṣé kò sí mo ní adélé tí mo rí ṣé kò tó ni? Òbí tí bàbá ara mi ṣe ń sìn. Àti ẹ̀mọ̀ bóyá ẹni ọ̀nà wà bí sí tó máa lé síta. Àgọ́ orí kiri inú gbọ́ ni. Ẹ̀wọ̀n rí nǹkan mú àárín nǹkan jẹ́. Mo ṣe rọ̀ yóò ti rẹ̀ mí. Mi ní stamina kókó. Sori bí mo ṣe wà yìí, mo ready láti kú or anything. Ẹni tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kò ṣẹlẹ̀ mi ò tẹ̀ ready láti sáré ọmọ. Mi ò sẹ́yìn. Mi ò láìpẹ́ o dẹ̀ dá mi dúró sí bíbá yìí látàárọ̀ kó dáná lọ mo dẹ̀ tí kò ní. Ọ̀rẹ́ mi tí mo sọ fún mi mo ti ṣàlàyé bí ti fún mi bẹ́ẹ̀ fi mọ ẹ̀kọ́ tó wà ní tí ò ní ọ̀la sí òun tí ní pé òun ti rìn láti ṣe tí ní kí n wá báyìí. Ṣé ó ṣe ṣàlàyé ṣé bẹ́ẹ̀ lọ? Kò sí pé sí òun adìyẹ tèmi náà. Mo ti ready for anything you know. Okay, no problem. But actually, Shuri, Kiitan, kí o tó lè join, o ní form kan. Mo ti sọ pé o lè ti ready láti sọ. Mo ti ready. And ṣé wọ́n mọ̀ the funny thing? Bí mo ṣe rẹ̀ ní spirit nǹkan tó ti wá. So má worry, fi dá mi, èmi á ṣàlàyé fún àwọn tó kù. Mo dẹ̀ wà very sure pé positive feedback. Àwọn oníṣòyìn. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó gbà ká kíyèsára. Mo fẹ́ lówó, mo fẹ́ lọ́lá, mo fẹ́ lọ́lá, mo fẹ́ jẹ́ ènìyàn. Báyé bá ń jayé, n ó dolówó. Bọ́rùn bá ń jọrùn, máa bá wọn dènìyàn pàtàkì. Bí wọ́n bá ń polówó, wọ́n tọ́ka sí mi. Torí pé ní tí ó mọ bí tẹ́gbẹ́ ti là á sáré. Ọlọ́run mi ṣe
ṣe ọlọ́run. Ṣé mo má tẹ́lẹ̀ lé ní báyìí lọ ṣàánú mi? Tóyìn. Èmi ò kú. Èmi ò ní kí kíkú kan bí tètè ń gbé. Bébí kú o, àánú jìjì mi lásán ni mo tó bá fẹ́ confirm máa bọ̀. Súnmọ́ mi. Súnmọ́ mi, ṣojú wá ń bẹ̀rù mi ni. Èmi kú wo tí wọ́n wò yẹn, èmi rè é. Súnmọ́ mi. Èmi ò lẹ́sẹ̀, àánú mi ò kú. Súnmọ́ mi ẹ̀hẹ́, súnmọ́ mi. Súnmọ́ mi, súnmọ́ mi. Súnmọ́ mi. Olèlè àtẹlẹ wọ́n ti kú. Ìsìn ni mo ṣe rẹ́jẹ̀ lẹ́nu eléyìí àtẹlẹ àwọn méjì náà ti kú. Ó dà pé ó kú mo yọ̀, ó kú eléyìí eléyìí ṣì mí, eléyìí mí. Òun náà mi. Ẹ bá wo bóyá mi, ẹ bá wo bóyá mi. Sọ mí. Mọ́mí ẹ dìde, mọ́mí ẹ dìde, ẹ filẹ̀, ẹ rọra dìde, ẹ pẹ̀lẹ́. Ẹ máa bọ̀ náà. Ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ kan. Ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ yìí. Ṣé ní nǹkan tó ṣẹlẹ̀ ń sìn? Ọwọ́ wa ti ń kan àwọn pípọ̀, ọwọ́ wa ti ń kàn wọ́n tí kankan bá ṣẹlẹ̀. Tọ́lọ́pàá bá débi wá láwàlá pa wọ́n. Ẹ jẹ́ kí n pè é. Ẹni sún ẹ̀wọ̀ mo sọ fún. Mr. Kola, ẹ jọ̀ọ́ ṣé station lẹ wà? Wàhálà kan ṣẹlẹ̀ ní Adeola Street, number 48. Adeola Street, number 48. Hostel ni. Gaya fan now. I did. Mo ti pe aago ẹ. Big. Wallahi mi mo ko rin. Ló wá ṣẹlẹ̀ ààrẹ ò balẹ̀ ó kàn ń gbọ̀n. Ẹni sùúrù, ṣé òótọ́ ni? Wọ́n ní àwọn obìnrin méjì kan sùn sótẹ́ wọn ò jí mọ́. Ọmọ wo iṣẹ́ yẹn ti kà sótọ́ ni ò ó ti gbàgbé ni. Sísítà mi wà lára wọn náà. Àǹtí mi, ṣé torí ọ̀rọ̀ tí mo bá yín sọ pé mi like àwọn ọ̀rẹ́ tẹ̀ ń kó ní school, àwọn ladies tẹ̀ ń bá rìn yẹn, mi like rárá wọn rárá àti rárá. Kí mo sọ lóye fún ẹ mọ́rọ̀ mi, ẹ lọ gbé bá dájú, ẹni kí dájú change school, wọ́n dájú change ẹ̀. Àmọ́ èmi á ṣe máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀. Shut up! Kó gbẹ́nu ẹ dání jọ̀ọ́. Ta ló bá ṣòtítọ́ ọ̀rọ̀? Wọ́n á jẹ́ kókó. Mi ń ṣẹgbẹ́ ẹ̀ àǹtí ẹ̀ ni mo jẹ́ ẹ̀. Mo ju ẹ lọ, mo mú omi ayé mi mú sí ẹ. So ò ní ẹni rìn láti sọ fún mi wípé kémi má bá anybody rìn. Wọ́n lọ fẹjọ́ mi ọ̀nà fi sun dádì. Ṣé dádì ti wá nà mí ni? No, dá mi lóhùn, ṣé dádì ti nà mí ni? Mi ń ṣẹgbẹ́ ẹ o. Wàá kọjú mọ́ nǹkan tó bá wá sí school ni wàá kọjú mọ́. Bá àti nǹkan tó dẹ̀ wá tí ò kọ ẹ lára. Mo yẹ sọ fún dádì ṣe change school rẹ̀. Àǹtí mi, fine, ẹ̀gbọ́n mi lè jẹ́. Mo lè jábọ̀ yín. So ṣé mi ní rẹ́ láti bá yín sọ ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni? Now, èrò tètè sùn, èrò tètè jí, táyé èrò la máa ń bèrò sọ. Ló ṣe ju èmi tí mo gbé sínú mọ́tò mi lóde kó máa pọ̀fọ̀ lé mi lórí. Ọgbẹ́ tó bá dé junction yẹn máa já ẹ bọ́lẹ̀. Advice yẹ kó mú mọ́ kó fi wá ṣẹ̀ṣẹ̀ àwọn méètì ẹ. Wọ́n gun mọ́tò gidi káàkiri, ó tó síbẹ̀ jó fòrò mọ́ máa rò. Kó tó tẹ̀tí wá ṣe yẹn wá bọ́lẹ̀. Mo ní kó wá bọ́lẹ̀. Kí bọ́lẹ̀ ni mọ́tò yìí? Bọ́lẹ̀ ni mọ́tò mi. Bọ́lẹ̀ ni mọ́tò mi lọ́jọ́ òkú. Bọ́lẹ̀. Mo ní kó máa bá ìjà o. Wọ́n lọ ra mọ́tò fún mi ni. Kò sí wàhálà. Tára yín là ń bá yín sọ. Tó bá rìn kẹ́ gbọ́, tó bá rìn kẹ́ má gbọ́. Ọ̀sùn, àwọn ẹgbẹ́ wọn gun mọ́tò káàkiri ẹjọ́ òfò ló máa rò káàkiri ẹlẹ́jọ́ òṣì. Mo dẹ̀ ké tó. Mo ń fún sísítà mi fi àáké kọ́rí.
àwọn obìnrin gbọ́ràn wọ́n yẹn máa ń ṣe nìyẹn wàhálà àwọn ti máa ń pọ̀ jù wọ́n náà mọ̀. Okay, alright, ibo no wà sí. Ó dáa pé ibi sáìdì ilé wọn àwọn ọlọ́pàá wà ń bẹ̀ wọ́n ṣáà ń fẹ́ àwọn èèyàn sì wà ń bẹ̀ ṣá. Ẹja lọ tí ọ̀rọ̀ yín àbí. Tẹpá mọ́ṣẹ́ àwẹ̀ má gùn gìrè kọjá ìwé níṣe ni kò gbàdúrà kí bàbá fèrè sí iṣẹ́ rẹ̀. Kí ló dé? Excuse me. Má jáyà rárá. Kí ló tún dé? We need àdúrà. Yes, we need àdúrà because ọmọ kọ́kọ́ ló bí mi. That your only daughter is a problem. Yes, àdúrà àti àwẹ̀ ló dẹ̀ fi lè jagun fún kó tó di pé bọ́ ní ìṣòro yẹn. Yes, because constant sister Stanislavski ló mú Jim Bodin lọ sí Morio. Yes, ọ̀bẹ̀yà mo rí 200 naira change lọ́wọ́ ẹ̀. 200 naira. But Liverpool, Man U, wọ́n fẹ́ show ẹ̀ ní Gabon and I need to watch it with Uche Zongo. Yes, 200 naira. Ọjọ́ mi. Oh, you don't have? Kò sí wàhálà, mo mọ̀ pé irú yín ò lè ní, kò sí wàhálà. Kò sí nǹkan tí mo fẹ́ fowó ẹ̀ ṣe, ó yẹ, kò sí wàhálà. Àbí Sharon ló sọ. Ẹ̀tẹ̀ máa bí oníṣẹ́ Sharon. Wọ́n ní kí wọ́n kọ́ oṣù tí wọ́n bí. Ní ọmọ mi jẹ́ ìṣòro ìbí wọn. Kọ̀nẹ́ẹ̀tì. Switch off náà ló tún sọ. Ló máa ṣàánú bí bó mọ̀ kó mo fẹ́ wọ́n mọ̀ yín lọ báyìí. Mo fẹ́ lọ bá náà. Nítorí ó ń ṣàánú. This is strange. Okay. Shall anything do it? Are you sure? Very sure. Okay, that should be the case. You. All the surprise is just how I'm going. Okay. Àwọn ẹgbẹ́ àwọn tó pè wọ́n jọ wà bí wọ́n jọ ń kàwé náà ní ṣàdédé náà lọ́kùnrin wá pè mí ní pé nǹkan kan ṣẹlẹ̀ sáwọn ọmọ ètùtù rẹ̀ ọlọ́ ìjà ló rẹ̀ bá wà. Ẹ̀mí náà wà bí. Ọ̀rẹ́ tèmi náà ni mo yọ tí wọ́n sọ ọ̀rẹ́ tèmi ni mi máa ń wá síbí ni gbogbo wọn bẹ́ẹ̀ ṣe wò wọ́n yìí ọ̀rẹ́ ni wọ́n jẹ́ sí mi máa ń wá fún wọn mọ̀ràn ni. Mo kàn dé bí láàárọ̀ iná láti gbà wọ́n nímọ̀ràn tí máa ń gbà wọ́n náà most especially ọmọ tí mọ́mí wọn yìí màmá ìfọmọ yìí. Ẹ̀mí pé ẹ máa wá fún wọn nímọ̀ràn láàárọ̀ àbí. Àtọ̀dọ̀ tó náà ti ń gbàmọ̀ràn bí n bá fún wọn. All right, and you? Báwo lẹ ṣe jẹ́ sí wọn? Wọ́n jọ ń gbélé ni ó ní mo bá òun gan ló jẹ́ kí n mọ̀ pé wọ́n jáde lálẹ́ àná. Bẹ́ẹ̀ àbí wọ́n kọ́ ló sọ. Roommate ni wá. Okay. But actually, ká jọ jáde lánàá rẹ̀. But mi ní impromptu important call ṣá, so I was unable to go with them. So, ìgbà tí mo dẹ̀ máa dé as God will have it, èmi àti ọkọ ìmọ̀ràn, àjọ wọlé ni. Èmi ló ń kó ìmọ̀ràn. Àbí kí ló ń sọ ibi ló ń kó ìmọ̀ràn? Kí ló ń tà láti sọ̀rọ̀? Èmi ni mo kọ́kọ́ dí ẹnu ọ̀nà yìí. Ìwọ ló dé lọ síbẹ̀ tó lọ sílẹ̀kùn fún mi. Ìwọ ló kọ́kọ́ ní ọ̀nà. Ṣé pé mo wá sí ìgbà yín? Oh, it's like mo tó dá sí láyé lọ́rùn, right? Òkú márùn-ún wà lọ́rùn yín. Ṣé dé láìsà? Gbogbo ẹni tẹ́ bá ti rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀, àwọn ni wọ́n di kú báyìí o. Òun ló sọ pé òun mọ àwọn fámìlì wọn ti ń pè wọn látàtàrọ kò rí kankan pè nínú wọn báyìí o. Oh yes, àwọn parents wọn kò sí tàrí kó tó di pé ẹnìkan ṣó tàrí mi Ọlọ́run ní kí ní kó pé àwọn àmọ́ bí tí ìyá wọn wà. So you know this much about them? So ti yẹ yín sìn, àwọn tí ò sẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ yìí, àwọn ẹ̀ náà wà láìwo. You made this speak lady? Sharon. And you? O máa ń láti lo a decision sin. Hey, Uncle Imoro, ẹ̀yin ẹ gbọ́dọ̀ travel out of this country in case we need you for any investigation. Sure you understand? Okay guys, you know what to do? Call for ambulance. A ní kí ló ṣẹlẹ̀ kí ni report mo gbọ́ rẹ̀ sọ̀rọ̀ fún mi. Àwọn náà mọ̀ àsùn bíbá ilẹ̀ wà látara àwọn ọlọ́pàá tí wọ́n lé wọn jẹ́ ká wọlé.
Ṣé kò sí sister mi ńbẹ̀? Kẹ́mi ló kù. Mi ìmọ̀ ètò ń jẹ́ Kẹ́mi lára àwọn lẹ́yìn. Má ṣe lóògùn, má ṣe ṣe. Ẹ má ṣe ṣe tán kẹ́ẹ̀tì ká bámọ̀ bẹnu. Ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Mo ní ká ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé òòyà. Ká ẹ má bàa gbèrè kọjá ìwé. Bọ̀dá, ẹ̀yin lẹ ń béèrè àǹtí Kẹ́mi. Ìkan náà àwọn gẹ́ọ̀sì yẹn mọ̀ ló jáde nísinsìnyí. Ẹ nà ẹ sì dúró ẹ̀ ń wò mí. Ẹ ṣé o, àǹtí, ẹ ṣé o. Okay, can you tell me what the group is all about? Oga, it's nothing. We just package ourselves and give ourselves names. It's nothing, sir. Nothing? Nothing, sir. And moreover, sir, kí n bá wọn jáde every time. Kò dé kí n ṣe gbogbo ọ̀rọ̀ wọn ló máa ń pè mí sí. Because I'm into serious relationship. Fiancé mi ò kí ń gbà mí láyè kí n máa bá wọn jáde every time. Even that night, ọ̀dọ̀ fiancé mi ni mo lọ. I don't go out with them that deep. Oh. Yes, Okay. sir. Ọjọ́ tí sílẹ̀ yẹn ṣẹlẹ̀, ibo ló dágbére fẹ́ báwọn lọ. That particular night, sir, I said it earlier. Ọ̀dọ̀ fiancé mi ni mo lọ. Wọn ò dágbére anywhere fún mi. But I overheard them. I know they have a get together that night. But mo yọ pè mí. Jókòó. Lórí ọ̀rọ̀ ibi tí gbogbo wa lọ nígbà tí wọn ò sí lára wọn, tí mo dẹ̀ fún ní feedback. So actually, ìwọ ló ń dá wa dúró báyìí because gbogbo àwa tó kù ti ready. So what's up with you? Moyo, you know if I can deceive every other person, you'll return me. I'm a post of 150K at the moment. Ṣé mo pé yín wà òkè jù mí lọ? Mo pé à ń bẹ Ọlọ́run ni mí. And ọlá tètè tó wá ń sọ yẹn. My schedule is tight. Mo ò lè meet up. I can't. So Laura kan kò ní kí account ẹ out àbí? Oh, no. What you doing? You don't need to count me out. I can still do it. I can still do it at my own convenient time. But not at the moment. Please. Get out of my car. Get out of my car. Ṣé nǹkan ṣe ẹ́ ni? Rubbish. Yes, sir. Oh, just that? Mo ṣe ṣàlàyé yẹn, sir. Ọ̀gá, ìjọ sá, ṣe lè jẹ́ pé ọ̀rẹ́ mi ti kú. Ìjọ. Níṣe ni kò bèlè dùn tó máa kó fèrè sí iṣẹ́ rẹ̀. Má ṣe ṣàfarawé. Babalágo. Torí pé Babalágo. bá ti wá Babalágo. máa rí gangan là ń rí. Ọmọ àdúgbò ariwo ẹ̀ pọ̀. Ikú tẹ̀ ń sún ọjà yìí. Wo kìí ṣe mí náà, ebi èmi àti Àrẹ̀mú ńlá ta ayò yìí gbàgbé. Nílùú tó wà lómi èmi lọ́kàn mi lórí. O ti pa yín ara. Ó pa ó sáyé. Ẹ dákun kúrú tẹ́sí ẹ̀yin ọ̀gbọ́rọ̀ yìí ni. Ǹjọ́ o. Ẹ wo ní sùkúù tọmọ yín wà tí Kẹ́mi wà. Wọ́n ní àméje kan sùn láti alẹ́ àná wọn ò sì jí báyìí dàárọ̀ yìí. Má mú ròyìn ìbànújẹ́ wá bá mi. Sùkúù tí ọmọ tèmi wà àbí sùkúù tí kẹ́nu àbúrò àbí ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n wà ní wọ́n ti fi tí wọ́n wà. Ẹ dákun ṣe ẹbí tèmi lọ sùkúù bí. Ẹ wọ lọ. Ṣùgbọ́n sùkúù tí Kẹ́mi wà wọ́n ní àméje kan sùn láti alẹ́ àná wọn ò sì jí mọ́. Kọ́dà bí wọ́n bá ń sọ̀rọ̀ yìí wọ́n ní àméje kan tí wọ́n ti sọ dánú wọn. Nǹkan. Ẹ gbà mí. Bàbí ọmọ mi lọ. Ẹ dákun nínú àwọn méje tí wọ́n ní wọ́n sùn tí ò yé fún méjì ti kú nù. Kódà ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ọlọ́pàá báyìí ní ìsìn. Àwọn ọlọ́pàá ń bẹ́nu ọgbà wọn báyìí. Wọ́n máa ní bàbí ọmọ mú mi. Àṣà tí ọ̀mà gbọ́dọ̀ rẹ̀ bèbí mà ní Kẹ́mi tèmi àṣà tí ò gbọ́dọ̀ rẹ̀.
ọmọ kútípù ọ̀gbọ́dọ̀ pa ni. Àwọn tó máa láàfin. Ọmọ àwọn táwọn ọ̀gbọ́dọ̀ ṣe ni. Olúwa kẹ́mi ni. O ní bá wọn ní dọ́sídọ́sí. Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ o jẹ́ jẹ́ ọmọ pé bàbá ẹni pè ọ́ àbí kí ní ṣe kẹ́mi náà tí ó máa bá mi ṣe bó wèrè. Èwo ńlá dáadáa. Ó lo ẹgbọ́n ẹ̀kọ́ gbà láfíà ẹ̀. Bá kẹ́mi sọ̀rọ̀. Èbó ni kẹ́mi ń sọ. Bàbá aláàbò kẹ́mi kọ́ lélẹ́ járe. Ṣé àmọ́ pàǹtí máa ń fún yàn níròyìn ìbànújẹ́ rẹ̀ ni? Kẹ́mi kọ́ o. Ilé ìparoko sí ni. Dáadáa ní ìparoko. Ẹ̀yin ló paroko sí. Èmi kọ́. Ẹlẹ́dàá mi kò rí mi kọ́. Kí mo lè ṣe o? Kí mo lè ṣe o? Ṣé ẹ wo bàbá aláàbò kó ra. Ọkọ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bẹ̀ ń sọnù lé tèmi yé mi ẹ̀rù ló ń bà mí wàá gbé bọ́ǹfìtà wá lẹ́nu wàá mílé wa lọ́la láì ṣiṣẹ́ kọ̀ọ̀kan ìwé ni mo rán ẹ lọ kà lẹ́kọ̀ọ́. Bọ̀mọ́ mi mo ti explain fún yín mo sọ pé nínú school wọ́n fún mi ní iṣẹ́ tí mo ṣe iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe yìí wọ́n ń sanwó fún mi owó kéékèèké tó ń fún mi òun ni mo fi ń ra nǹkan wá fún yín mo ṣálẹ̀ wò yín ládùúgbò gbogbo ìyàtẹ̀ jẹ lórí mi kí n ní small change lọ́wọ́ kí n má lè fi tọ́jú yín àbí kí n má lè fi ra nǹkan wá fún yín àbí mọ́mì ṣé ẹ fẹ́ kí n tọ́jú yín ni ṣé ẹ fẹ́ jẹ wọn mọ́ ni. kò ń ṣe bẹ́ẹ̀ kọ́ ó mọ̀ pé ìwọ nìkan ni lọ́wọ́ mi mi ìfẹ́ lọ wọ ẹlẹ́gbẹ́ wọn. Ọlọ́run ò ní jẹ́ mọ́ mi. Mi ìdè fẹ́ kó kú mọ́ mi lójú. Èmi ò tiẹ̀ ní kó lórúkọ Jésù. Ṣé mi jọ àwọn ọmọ burúkú yìí? Ẹ kọ́ mi ní nǹkan burúkú, ẹ mú mi lọ sọ́nà burúkú, èmi náà dẹ̀ lè ṣe nǹkan burúkú. Ó yé mi. Kò ń ṣe pé kò yé mi, mo dẹ̀ mọ̀ pé o nífẹ̀ẹ́ mi ló ń ṣe wọlé. Gbogbo nǹkan tó ń ṣe táwọn ọmọ Èkó, táwọn girls ń ṣe ń sìn, òun ló ń bà mí lẹ́rù. Mọ́mì, ẹ má worry. Ẹ má fọkàn ara yín balẹ̀. Ẹ̀yin ṣáà máa gbàdúrà fún mi. Babe, calm down. Bólẹ̀ ti rí mọ́tò. Mọ́mì, èmi kọ́ ni mo ní mọ́tò. Ọ̀rẹ́ mi ló ní mọ́tò. Ọmọ kọmíṣánná tí mo máa ń sọ fún yín. In fact, òun ló máa ń fún mi lówó ń gbà mí. Báwo ni ọkọ mi pẹ̀lẹ́? Ọ̀rẹ́ ẹ̀ máa ń ròyìn fún mi. O ṣe gan Ọlọ́run á ràn yín lọ́wọ́. Èṣù oníyàyàn. Ẹ ṣe jẹ́jẹ́ tẹ bá ti dé school. Ọlọ́run á wà pẹ̀lú yín ṣùgbọ́n lè bá mi kí dáàdì pé wọ́n ṣe òun kó gbogbo ìgbà. Ẹ ṣe gan. Mọ́mì, ó dàbọ̀. Okay, máa pè yín ṣe gbọ́. Mo fọlọ́run sí yín o. Ó dàbọ̀. Ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú. Ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú. Ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú. Ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó gbà kákíyè sára. Mọ́mì Sharon. Mọ́mì Sharon. Mo débẹ̀ ẹ̀ sì mo fẹ́ ra nǹkan nínú kí mi ò rí nígbà ilẹ̀ jókòó sí. Pẹ̀lú bí ṣe jókòó sábẹ́ igi ẹ̀ tó ṣe ń láàgùn. Kí ló dé kílẹ̀ ń rò? Ẹ má ro ọ̀rọ̀ ayé yìí o. Ẹ má ro ọ̀rọ̀ Nàìjíríà yìí o. Bí èèyàn kan bá lọ kó rẹ̀ sí rí òun lórí ọ̀rọ̀ Nàìjíríà ó máa pààyàn ni ẹ má lọ rò ó. Wo kò ń ṣọ̀rọ̀ Nàìjíríà kọ́ ó ṣàmù bọ̀bọ̀ tó ń pè ní Ọlábísí àbọ̀ Ọlákìíní kan yẹn òun ló pàdé mi. Ṣé kò ṣe wèrè tó máa ń rìn kiri? Òun ni. Òun ló sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé yìí. Ó sọ ó ṣàmù pé Sharon kan ṣoṣo mo ní mo ṣe ń bọ̀ nsìn mo pàdé ẹ̀ ó ní ìwé mi o ọmọ kan ṣoṣo tèmi bí o kémi lọ máa gbàdúrà fún ó ní kí n máa gbàdúrà fún mo dẹ̀ ní kí n pe Sharon náà pé tèmi bá ń gbàdúrà bí kò náà lè máa gbàdúrà mo dẹ̀ pe nọ́mbà ẹ̀ títí kò lọ látàárọ̀ kó tó ń ṣe mí nìyẹn. Bébè mo ọ̀rọ̀ bọ̀bọ̀ tó kàwé ju èjì ẹ̀yẹn. Òun náà ló jẹ́ kí n wà wọ́ọ̀rì báyìí. Gbogbo tó bá sọ máa ń sábà ń ṣe it's better kẹ́ fọ́lù ẹ̀ tún pè. Mo ti pè mo ti ń pè látàárọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n tí mo mọ nọ́mbà wọn mo pè wọ́n títí kò sí tó lọ ń bẹ̀ mo dẹ̀ mọ ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn lẹ́rù ṣe ń bà mí. Nǹkan tó ń ṣe mí náà nìyẹn bí wọ́n ti kí máa ń parọ́ nǹkan tó bá sọ máa ń rí bẹ́ẹ̀ ni irọ́ tẹ̀ irọ́ mélòó tẹ̀ fẹ́ pa èèyàn tó rí bó ṣe rí yẹn ìtọ́ ẹ̀kọ́ fi parọ́ òun ló fi gbẹ tó kò ń parọ́ tó bá rí ló máa sọ àbí bẹ́ẹ̀ tó ń gba abẹ́rẹ́ kò lé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè nǹkan tí ò lè kò wọ́bẹ̀
bóyá kẹ́kọ̀ọ́ kú wà lọ school ẹ dẹ̀ mú nǹkan yín gbogbo nǹkan tó bá ní kẹ́ ṣe ẹ dẹ̀ máa ṣe àbí báwo. wo jẹ́ kí n sọ tọrọ fún ẹ mi ì mọ bí tó ti ń kàwé lẹ́kọ̀ọ́ mi ì mọ yunifásitì tó wà mi ì mọ orí fóònù láti máa ń sọ̀rọ̀. àwọn ìṣàràn ta ló fẹ́ bá yín gbélé ìwà tẹ́wu yóò dáa báwo lè máa ṣe fọmọ sí léèwé tẹ́lẹ̀ ní mọ́ ẹni tì nípa ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ àwọn abiyamọ gbọ́dọ̀ bá yín gbọ́ ìfọmọ sí léèwé ẹ̀ẹ́dẹ̀ mọ skul tẹ fi sí ẹ̀ mọ́ ẹni tì nípa ẹ̀ mọ bó ṣe ń jẹ ẹ̀ mọ bó ṣe ń mu ẹ̀ mọ àwọn ọ̀rẹ́ tọ́jọ́ ń rìn wọ́n ní àgùntàn tó bá bá járìn á jẹ̀gbẹ́ ẹ̀ mọ ẹni tì nípa ẹ̀ bóyá lẹ́kítọ́rà ló wo gbogbo mọ́ ni ẹ̀ mọ ni bóyá skul ló yan lódì ní tó dẹ̀ ń pa ọkùnrin àwọn ọmọ tó máa sọ pé àwọn lọ skul lẹ́kùbù mi lọ́ máa gbà lọ skul tù lọ́ máa lọ gbogbo yẹn wà ẹ̀ fẹ́ mọ ẹni tì nípa ẹ̀kọ́ tó bá ti pè yín ẹ̀dẹ̀ ti pìkẹ́ ẹ̀kọ́ yín náà ti pè ẹ̀ ta gẹ́gẹ́ bí abiyamọ kò dáa. kò ń ṣe bẹ́ẹ̀ ó máwọn ọ̀rẹ́ kan wá ó láwọn ọmọ Dangote ọmọ gọ́vnà ó tiẹ̀ mú kan wá láìpẹ́ yìí o ọmọ sínétọ̀ ló pè fún mi tí mo tún dúpẹ́ tí mo ní kó bá mi kí dáadé ó mú wọn wá. fún ìṣàràn 2020 láwa ya àwọn abiyamọ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí mọ́ ó mọ ọmọ wa mọ gọ́vnà pátá ní olè pàjá lọ́bọ̀ fún yín tó bá lọ mọ ọmọ wa ní ọ̀sápá London tó ná ọmọ gọ́vnà ní báwo lè ṣe fẹ́ mọ̀ nígbà tó bá lọ mọ ọmọ sukùtìrì wà fún yín tó ná ọmọ politician báwo lè ṣe fẹ́ mọ̀ bíbélì gan sọ ní ọ̀rọ̀ ó ní ẹ wádìí ohun gbogbo dájú kẹ́lẹ́ tó ń jù títọ́ mú nǹkan sọ fún yín lẹ́yìn gbàgbọ́ kó dá báyìí wọ́n mi ṣàràn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ilé kí lè fẹ́ ṣe báyìí nísìn. kí mo fẹ́ ṣe ìmọ̀ kan tí mo fẹ́ ṣe mọ́. bóyá kẹ́ wá gbogbo ọ̀nà tó wà lọ sí ó tán. bó mo ṣé yunifásitì kan ló wà lẹ́kọ̀ọ́ ni bó mo mọ̀ pé mo fẹ́ lọ ń bẹ̀ mi mọ̀ nǹkan. èmi tẹ fẹ́ ra nǹkan ní mo kàn gbé mi ò ní ilé ìgbàlẹ̀ jókòó sí ẹ̀ṣẹ̀ ní indomie àbí ẹni bread àbí ẹni soft drink. ọ̀rọ̀ yẹn kọ́ ló bá mi ń sìn jọ ó mọ̀nà ṣọ́ọ̀bù wo bẹ̀ mú nǹkan tó bá fẹ́ rà. ẹ wo bóyá kẹ̀dẹ̀ pè mí náà ní kájọ wa lọ sí ìlú. ṣáà mú nǹkan tó bá fẹ́ rà nínú àṣánú mi o. gbogbo òun náà lè tún dé ń sìn báyìí ó lọ́rọ̀ bọ̀bọ̀ wèrè yẹn máa ń ṣe olóhùn máa jẹ́ kọ́rọ̀ burúkú ṣe mọ́ mi lórí òṣàánú mi ọlọ́run òṣàánú mi. ẹ fi ara balẹ̀ lágbára Ọlọ́run kò sí nǹkan kan tó máa ṣe ọmọ yín lágbára Ọlọ́run a ò ní rí bí káńgọ̀ pé a ti pe ọlọ́pàá ìyẹn ni pé a ò implicate ara wa pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ tàbí ìjọba ti mọ̀ nípa ẹ̀ so anything tó bá ṣẹlẹ̀ wọ́n mọ̀ pa ti pe àwọn wọ́n dẹ̀ mọ̀ pé kò sí ọwọ́ wa ń bẹ̀ àmọ́ nípa ti tọrọ ọmọ yín ẹ fi ara balẹ̀ o kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ o kò sí tí ó máa ṣẹlẹ̀ o a ò dẹ̀ mú ẹbí àwọn tó kù ń sinmi mẹ́ni tó lè pè wọ́n ilé ìta ni kò pè wọ́n a ò tí ì rí kankan nípa ẹ̀ ẹ wo nǹkan tèmi rí ni mo ní suggestion kan o àgbàlagbà ni ẹ ti mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yín sìn spiritual ni ìgbà tí màá débi mi ò bẹ́gẹ̀ lẹ́nu wọn àbí kì í tiẹ̀ bẹ́gẹ̀ lára wọn ibi tá a dúró síbẹ̀ náà lẹ́jẹ̀ tí yọ nímú ẹ̀ ní gbogbo ẹ̀ tí ara wọn ti ń bàjẹ́ lójú ẹ̀mí wa ń bẹ̀ náà. ẹ wo bàbá mi kí nìkan tẹ lérò pa lè ṣe. ohun tẹ́mi rò pa lè ṣe ni pásítọ̀ lèmi mọ̀ èmi ò mọ̀ bóyá aláwo lẹ́yìn mọ̀ pásítọ̀ lèmi lè pè. pásítọ̀ lèmi náà mọ̀. bí a kì í try it lọ. ṣọ́ọ̀ṣì nìkan náà mọ̀ ń lọ mi ò lọ bí kankan. ó dà tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì náà lẹ́ ń lọ ṣé kí n pe pásítọ̀ tèmi àbí kí n pe tiyín. no ẹ pe tọ̀dọ̀ tí. ó dà ẹ pe tọ̀dọ̀ tí. kò sí wàhálà ẹ farabalẹ̀ mà ẹ farabalẹ̀ mà. ẹlẹ́dàá mi ṣàánú mi ò lọ́wọ́ ọmọ yìí. hello daddy daddy sir. Madam, ó ṣì wà alive. Ẹ jẹ́ ká gbé lọ síta nínú ambulance síta. A gbé pọ̀ máa tó ti kú. Ẹ ò ní ìjà ẹ̀dẹ̀ kó lọ, ọmọ mi ò kú gbogbo ṣẹ́. Gbogbo ọmọ ṣẹ́ bá pẹ̀lú ọmọ tó lè. Madam, ẹ ṣáà lè nígbà tó ní látàárọ̀. Ẹ gbogbo ilé ẹ̀kọ́ lè gbé lọ sí ọmọ tó lè fi ìjẹ́ ẹ̀kọ́ sí i. Ó jà báyìí náà. Ó jà báyìí. Nínú mi dùn ní ẹ̀kọ́ pé lọ. Ó ní ẹ̀yà mi ti tẹ́nu ṣe kí ẹ ti bá ọmọ ẹ̀ka ti níkà. Ẹ wò kò tí ì kú o. Má sọ wo ni? Ẹ jọ bí ìgbà náà. Ṣé òun náà wá ìwọ? Báwo kí lè sọ? Lámi lójú kì í bá lẹ́rí ọ̀rọ̀ ti tọrọ yíká. Ṣí mi létí kì í bá lẹ́gbọ́ ohun táwọn àǹgẹ̀lì sọ. Ìdákẹ́jẹ́ ni mo dúró, mo múra láti ṣe fẹ́rẹ̀. Ṣí mi létí, mo mọ mẹ́wàá ènìyàn. Madam, Mr. Lee, Pastor. Àwọn ìmúṣẹ́ tí mò ń wò mẹ́rin
ara wọn nìkan lẹ́wọ̀n lẹ́nu àwọn mi rí wípé wọ́n wà nù làálàá wọ́n wà nù kòókò nípa ti ẹ̀mí àwọn mi rí pé wọ́n jábúlékúlé káàkiri àwọn ṣe nígbàgbọ́ a nígbàgbọ́ náà mo ṣe wá pè yìí bíbélì ní tí ìwọ bá ní ìgbàgbọ́ bí wọ́n mustadi wà pàṣẹ fún òkè àṣì ṣe lè gbàdúrà mo lè gbàdúrà madam ṣe lè gbàdúrà ok tàbá nígbàgbọ́ ẹ jẹ́ gbàdúrà jí yóò rà pásítọ̀ mi ìjàkẹ́jọ́ àìkẹ́ni nínú kẹ́ni ibikíbi inú àwọn tí ọmọ ọ̀rọ̀ṣẹ́ yìí wà bíbélì sọ báyà yóò kọ́ àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bojo sá kúrò nínú kọ́lọ́fín wọn tá bá rí àwọn ẹ̀mí kẹ́mi tó yàtọ̀ sí tọ́lọ́ ọ̀rọ̀ ẹ̀fún wa gbára yín fáwọn jáde ọ̀rọ̀ ẹ̀fún wa gbára yín fáwọn jáde. Orí ìyá mi ìjẹ́ kí n délé yéé ò lè délé. Mo fẹ́ dọ̀gùn ilé ayé yìí ló mọ̀ mo fẹ́ dọ̀gùn mo fẹ́ dọ̀gùn kìràkìtà odò bóyá ni màá délé aláǹtẹ̀rẹ̀ o ẹ bá mi sọ fún màmá mi ẹ bá mi sọ fún bàbá mi ẹ bá mi sọ fún ìyá mi. Bóyá síbi ìtọ́wọ́ ń gbé. Èmi máa délé o. Kí ló dé? Mo ní mo máa délé. Bó kí ni gbogbo rádaràda yìí náà? Mo béèrè nǹkan lọ́wọ́ ẹ̀, ó ń sọ fún mi wípé kí n dúró dìgbà tó bá ní o. Kí ló máa fi mí pè? Ṣé ọmọ orí ìrìn ọmọ ẹgbẹ́ títì ló fi ń pè ló ń fi mí pè ní? Babe, just calm down. Calm down, jọ má bàa mi sọ rádaràda jọ. Obìnrin kọ́ lọ́wọ́ mi ò sọ pé mi ò fún ẹ náà. Máa fún ẹ lórí láti fún mi ní time díẹ̀ kí. Fún ẹ ní time. So gbogbo nǹkan tó tó sára tó kó sílé tó gbé mọ́tò oríṣiríṣi tó máa ń gbé yẹn. Of course, you know I'm a big boy. Yeah, I can see that. Of course, see the set, see my house now. Babe, you know what? Àyìndé. Aṣọ òtí ẹ̀ ní kankan, àṣẹ camouflage lásán. Okay, wait, let's just talk now. Let me talk to you. Tí mo bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó ti fún mi sí mi yẹn, gbàgbé. Okay, come, please. Can we just talk this out? Let's just talk now. Má bá mi sọ rádaràda. Wọ́n bọ́ lè jàre. Kí ni gbogbo rẹ̀? Kí ni gbogbo lè? Kí ló ṣẹlẹ̀? Wá mo fẹ́ sọ̀kan fún ẹ. Kí ni gbogbo yẹn dẹ̀ sọ fún mi pé ó wà òkè? Ẹ sọ fún gbogbo ìwà òkè. Àṣé ó kàn fi gbogbo nǹkan bojú ni kò ní nǹkan kan lọ́wọ́. Ẹ méjèèjì ẹ̀ dẹ̀ set me up. Kí ni gbogbo rádaràda yìí? This thing? Yes, kò ní kankan lọ́wọ́ bó ṣe wà yẹn, empty barrel ni. Ó kọ́ ní tẹ̀mí bẹ́ẹ̀ ó ṣẹ̀ sọ̀kan fún mi. Báwo ni màá sọ̀kan fún eléyìí tó ní fún mi lẹ́ni? Rádaràda wo nìyẹn? Ẹ wo mi wọ̀. Let's go. Rádaràda. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n. Ọ̀rọ̀ ayé yìí ó gbà kákíyè sára. Mo fẹ́ mo fẹ́ lọ́lá. Mo fẹ́ lọ́lá. Mo fẹ́ jẹ́ èèyàn. Báyé bá ń jáyé. Èmi BJ. Bárùn bá ń dánú. Olè bẹ́ẹ̀ jò lórí ọmọdé ìṣá. Bí wọ́n bá ń polo, kán tọ́ka sí mi. Torí pẹ́ ní tí ó mọ bí tẹ́gbẹ́ tí là á sáré. Dandan lówó, owó yìí. Dandan lọ́lá,
coming for you, man. Weshi. Ibi Madu. Don't worry now. I got you, man. Ọmọdé ń sáré owó, àgbà ń sáré ọlá, ọkùnrin ń sáré owó, obìnrin ń sáré owó, owó òṣìṣẹ́ kání máa ṣe. Babaláwo! Ayọ̀ ti kárí gbogbo. Ayọ̀ ti kárí gbogbo wa. Kẹ́mi ti bọ́kọ̀ dé o. Ayọ̀ ti kárí gbogbo wa. Àpò oríire. Ọmọ àdúgbò, eríire tàǹtà ń gbọ̀kọ̀ déta lórí. Ẹ kú oríire. Kẹ́mi ọmọ yín tẹ bá rọ́kọ̀ tó sí wọlé. Rọ́kọ̀ kẹ̀kẹ́. Rọ́kọ̀. Ọkọ̀ mọ̀ ga o. Ọkọ̀ mọ̀ gara o. Ọkọ̀ mọ̀ gara pọ̀ o. Kí ni wò? Olúwakẹ́mi. Olúwakẹ́mi mi. Ìkọ́ ọmọ ogun ọ̀la. Ìkọ́ ọmọ ogun tó sọ̀yọ́ lérò. Kéèkú yá ọmọ oníkú aláriwo yọ̀kọ̀tọ̀ yọkọ̀tọ̀ ń kun àjìbá. Ẹ pẹ̀lẹ́. Ẹ kíyà gbà. Ẹ kíga má. Ẹ kú oríire. Ẹ kíga má. Àwọn ọmọ nínú. Ẹ dákun, ẹ pẹ̀lẹ́. Ẹ̀yin ọ̀ sọ fún mi pọ̀ ń bọ̀. Dájú mo ní kí sáré wálé kí wáyé fáwọn kankan wà ní. Ọ̀dà ẹ pẹ̀lẹ́. Ẹ sì kú ẹ̀nà. Ẹ dákun, gbọ́ ọkọ̀ wo ló gbé wá ń bolo ti rọ́kọ̀ tó sí wọlé kò yé mi. Ṣé o fẹsẹ̀ rìn ní àbí ẹ̀yin háyà ọkọ̀ abẹ́ sátà? Dájú ta ló sọ mi kí mo gbé mọ́tò wá. Ẹni ó sọ fún mi wà àyín ọmọ àdúgbò ni. Ṣé ìwọ̀n arọ́kọ̀ tó sí wọlé ni? So o ti change sọ̀rọ̀ sọ bótó. Wọ́n fọ̀rọ̀ burúkú ṣí ẹni. Nǹkan tó máa fi lọ̀yàn nìyàn máa ń ṣe. Kí ló máa ń ṣí ẹni? Ṣọ́ fi ṣí ẹni? Ẹ wo dádì ẹ má tiẹ̀ dá lóhùn, yẹ ká fi tiẹ̀ síbẹ̀. Ọ̀rẹ́ mi tó ní mọ́tò lélẹ̀. Ẹ ǹlẹ́ ọ̀rẹ́ wa. Actually, sir, ìkan lára mọ́tò mẹ́ta tí mo ní lélẹ̀. Ìkan lára ọkọ̀ mẹ́ta tí wọ́n ní. Yes, sir. Ẹ dákun, ṣé ẹ̀yin dílà ni ó ní? Ẹ̀bí lè wé nìwọ ní ẹwà. Ṣé òun ti ṣe ń gbowó oṣù ń bẹ̀? Wọ́n wá ń kọkọ̀ fún ọ láì ṣe pé wọ́n há gúgúrú lé ọlọ́ tó fi lọ́kọ̀ mẹ́ta. Rárá, sir. My dad is the commissioner of police. Commissioner? Ọ̀gá ọlọ́pàá pátápátá. Ìní bàbá rẹ̀. Ọmọ mi lè yẹn lè bá rìn mo dúpẹ́. Wo ẹ̀yìn kí lẹ́kọ̀ọ́ rẹ̀? Mo yọ̀ ní sir. Mo yọ̀ sọ́rẹ́ Olúwa. Ó ṣe mí lóore. Bẹ́ẹ̀ bá ti padà sí Èkó nìsín. Bẹ́ẹ̀ bá ń bọ̀ tẹ̀fẹ́ wá kí mi. Ẹ kọ́ ọlọ́pàá bíi 10 wá. Mo fẹ́ arrest. Alẹ́ fẹ́ mú. Ìwọ ni ọmọ àdúgbò tó ṣe wọ́tọ́wọ́tọ́ tí ń tẹnu bọ̀lẹ̀ lérí ọ̀rọ̀ ọmọ mi. Ìwọ ni wọ́n mú. Ẹgbẹ́ bàbá aláàgó. Ẹ̀yin ọmọ pé tẹ́ bá ní kọ́ ọmọ yìí ó mú mi. Mo rú ẹ̀wọ̀n ọ̀run nù lọ́mọ yìí ti bá. Sorry, have you married? Pardon? Wo ẹ̀fùfílẹ̀ ìbú ẹ̀ lè tètè máa yọ. Ohun tí ń bèrè ni wípé kí lè pọ̀ ẹ̀. Dájú kì í ṣe nǹkan tó ń sọ nìyẹn. Kì í ṣe nǹkan tó sọ bẹ́ẹ̀ tí a. I'm ready to mingle. Actually, mingling is not a problem. Ẹ wo ẹ fún kọ́kọ́rọ́ ẹjọ́ lọ kó gbogbo ẹrù tó wà nù ọkọ̀ kó wọlé torí appendix yẹ ó ti ripe èmi ò sì bá jò appendix yẹ ti ripe lọ kó gbogbo ẹrù tó wà ń bẹ̀ wá appendix yẹ ti ripe ó ti ripe ẹ wọlé. Ẹ bá mi sọ fún ìyá mi. Ọlọ́ntẹ́rẹ́ o. Ẹ bá mi sọ fún bàbá mi. Ẹ bá mi sọ fún ìyá mi. Ọlọ́ntẹ́rẹ́ o. Ẹ bá mi sọ fún bàbá mi.
tó ń bá wọn. ọ̀gá dádì ẹ̀wọ̀ dádì ẹ̀wọ̀ kí ló ṣe dádì ẹ̀wọ̀ bí ọmọ ẹ̀ ẹ̀wọ̀ bí ọ̀nà ọ̀nà bùjẹ́ ó dàbọ̀ ti bùjẹ́ ẹ̀wọ̀ Daddy, ẹ ṣe nǹkan kan. Daddy, ẹ ṣe nǹkan kan. Ẹ̀yin ọlọ́pàá sí wọn bí wọ́n bá wà gbé ìsìn ẹ̀ wọ́n bá gbé. Ọba tó jí Lásárù kí lè rò pé kò ní ṣe. Ó ń bẹ láyé, ó ń bẹ. Sá. Madam, bí mo ṣe ń gba àdúrà níwájú pẹpẹ mẹ́rin, amúmigbọ́ọ̀rùn. Ṣé rí ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ? Ègbé sì ni fún ẹni tí a fi rán tí kò jẹ. Bí mo ṣe ń gba àdúrà lẹ́ẹ̀kan, amúmi rí pé àwọn ìránṣẹ́ méjèèjì yìí wọ́n ti ṣe nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ lẹ́yìn tó ń fa rúdurù sínú ayé wọn, lẹ́yìn tó ń fa ìdààmú, tó ń fa ìlà ìlò fún wọn tó jẹ́ kó wà bí wọ́n ṣe wà yìí. Ìbádá tí wọ́n bá lè jẹ́wọ́, tó lólúwọ́ náà fẹ́ fún ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kóró lókùn àdá tí wọ́n bá lè jẹ́wọ́ pọ́pọ́. Ṣé tọ́mátì lè fi ẹnu ara wọn tó ti lè fi jẹ́wọ́? Bẹ́ẹ̀ni. Wọ́n máa rí àlàáfíà. Ó tí mo fẹ́ sọ gbọ́ kí lẹ ṣe. Mo lọ. Ó ti dójú ẹ̀ báyìí. Ṣé ó tún lọ lọ? Sharon, wọ́n ní kí lẹ ṣe. Ìgúnnugba wọlé ayé ooo. Akálàmàgbà wọlé ọ̀run. Nílí ayé abilẹ̀ dó. Owó ló pa ọkọ̀ tó dé kọ̀rọ̀. Wọ́n bu ẹgbà òkè wó fún wọn. Gúnnugba wọlé ayé ní tiẹ̀ dá ooo. Ẹ̀yin ọmọge méje, ẹ kú kalẹ̀. Ibo ló ti ń sọ̀rọ̀? Ẹjọ́ ta ló ń sọ̀rọ̀? Ẹ káàbọ̀ sà. Ẹ farabalẹ̀. Ẹ kú rìn. Ẹ kú fọmọnìyàn ṣe. Ẹ kú inú pápá láì farakú mi. Gbogbo làálàá yín pátápátá ni mo rí o. Èmi lè fẹ́ kẹ́ ṣe fún yín rí. Sorry, uncle sir, daddy sir, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sir. Ṣé rí intention wa gangan nǹkan tá a gbé dé bíbá ó yàtọ̀ sí nǹkan tí mo fi pé a rí àṣì. Sà, ṣé rí májíìkì tẹ́ lò gangan tẹ́ fi dé bíbá gbàm tó fi yá gbogbo wa lẹ́nu yẹn. Májíìkì yẹn gangan la fẹ́. Májíìkì yẹn kò tiẹ̀ gbé e báyìí kápọ̀ gbé lura báyìí kó jẹ́ pé anywhere in the world lápò máa fly lọ ó sì yẹn irú májíìkì yẹn gangan ni mo fẹ́ láti mo ní pé kí n sọ fún yín pé bóyá ẹ lè kàn tí ẹ ò try kẹkọ̀ọ́ tí ẹ bá wá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ara wa sà. Má dẹ̀wò ẹ̀fẹ́ tó fi ìdí kókò. Rárá sà o. Ẹ jọ sà. Ṣé rí ẹni tó describe báyìí fún wa? Ó ti ròyìn gan ni sà o. Kẹ́dẹ̀ tún máa wò. Irin tá nìkan tó débi kò ń ṣe kiri mú rárá. Nítorí náà, afẹ́kẹ́ ró wa ní agbára. Afẹ́kẹ́ sọ wá dobìnrin, afẹ́ máa pàṣẹ. Lẹ́yìn náà tún kọ́ kí lẹ fẹ́ kí n ṣe fún yín. Sà, ẹ wò nǹkan tá a fẹ́ gangan ni pé kẹ́ fún wa lágbára tá lè fi máa control. I mean, I feel we're in charge of everything. Káwọn yóò máa sọ̀rọ̀ pa wá. Ṣé understand, sir? Excuse me, sir. Ẹ má bínú sà o. Ṣé rí nǹkan tó sọ yẹn? Kékeré nínú nǹkan tá a fẹ́. Ẹ jọ̀ọ́ sà, ṣé rí nígbà tá à ń bọ̀ gbogbo wa yìí
argue láàrin ara wa. Nǹkan tí mo mì ní pé a ní àríyànjiyàn láàrin ara wa pé kò sí agbára. Àwọn kan dẹ̀ ní agbára wà. Ṣùgbọ́n báwa ṣe débí náà bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn tí mo ti bọ́ọ̀lẹ̀ bọ́ ṣe rí gbogbo wa náà láti gbàgbọ́ pé agbára wà. Ṣé wá rí ìkejì táwa argue ń pa ẹ̀ ní pé àwọn kan ní kò sí oògùn jẹjẹ sọ àwọn kan ní kò sí nǹkan tó ń jẹ́ oògùn owó àwọn kan dẹ̀ ní ó wà. Nǹkan tí wọ́n fẹ́ sọ ni pé bóyá ṣe rí oògùn owó yẹn. Ká tó débi báyìí à ń argue pé oògùn owó wà bí oògùn owó sí but nǹkan tẹ́ ṣe ń sìn ẹ wo bóyá ẹ máa lè ṣe fún wa ká tiẹ̀ wọ central bank ká gbé owó jáde káwa náà ká bẹ̀rẹ̀ sí máa control ká máa rán owó níṣẹ́ bó ṣe wù wá ká máa mìlú títì. ló túmọ̀ sí pé ẹgbẹ́ ṣe sónú. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Tó bá jẹ́ pé oògùn owó yẹn wà lóòótọ́ bó ṣe máa ń sọ àfẹ́kẹ́ ṣe oògùn owó fún wa. Ẹ wo ẹ fẹ́ gẹ́gẹ́ nínú wọn ẹ fẹ́ dẹ́jà bóyá oògùn owó ń bẹ àbí òsì márùn lóògùn ẹrù wọ́n ẹni tó kọ́kọ́ wó tẹ́rù ìwọ̀n tí ó bí tẹ́lẹ̀ rẹ̀ ló mú dání ó ń bẹ lọ́wọ́ mi ó sì wà tó sì dá mi lójú gari wẹ́n ni à ń bá wí ewé ni à ń bá sọ̀rọ̀ ẹ wà lọ lè wówó wá. Owó bàbá mélòó lówó àwa lówó ewu wa kò wá síbí báyìí láti fi dẹ́jà àríyànjiyàn tó wà láàrin a máa san anything any amount a máa san. Owó ni wọ́n fi wá owó yóò ná ní 150,000 owó tẹ́lẹ̀ wá nù. Sà ṣé gbogbo wa sà. Ẹ lọ gbà lájọ wa èèyàn kankan ní ọ̀nà orí kankan fẹ́yìn kan ni. Ẹ wo bàbá 150 yẹn ó kéré gan fún wa that one is not even a problem. I might get back seeing as soon as possible. Check on. Ẹnìkan kì í wọnú kó tún kígbe tútù. Ẹ ti lówó ẹ ti lọ́lá. Ẹ̀yin ti méje là. Ẹ má sọ ojú ọ̀la la. Kẹ́lí máa fà kí ọ̀la. Kẹ́ẹ̀fì lágé ọ̀la. Owó ti dé. Ìpèsìkì mọ́ mi. Bó ti rí nù. Jẹ́ mọ̀ bẹ̀ tí débí. Àti ránmù gọ́gàn yóò ṣẹ̀yìn kan náà. Ẹ fọ́nra balẹ̀. Ọmọdé ń sáré owó, àgbà sáré owó, obìnrin ń sáré owó, ọkùnrin ń sáré owó. Ohun tí mo fẹ́ kó jẹ́ kí o mọ̀ ni pé tí ò bá yé gbogbo yín tí ẹ wà ń bẹ̀ ó yẹ kó yé wọ̀ torí wọ́n close mọ́ ju gbogbo àwọn tó kù ń bẹ̀ lọ. Kí ló lè máa ṣe mọ́ yọ? No, jẹ́ ká fọmọ kékeré lẹ́ẹ̀kan bá mi down question yẹn kí ló ń ṣe mọ́ yọ? Kò sí nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún un. Mo ń lọ síbi iṣẹ́ ni náà kó tó pè mí kó tó jẹ́ kí n mọ̀ pé kí n padà sílé or anywhere tí bá wà kí n ṣá padà pé kí n lọ bá òun get oúnjẹ wá ní eatery kan. Mo máa dé láti eatery yẹn sìn oúnjẹ tí ẹnì kọ́kọ́ ni mo gbé ti ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀ náà síbẹ̀ ó dẹ̀ dé bẹ́ẹ̀ yẹn wo bó tún ṣe ṣe sí mi. Ṣé kò appreciate oúnjẹ tí mo rà wá ni àbí ìdààmú tó fún mi tí mo fi ń lọ tí mi tún fi padà lọ get kan tí mo fẹ́ get kí n tó gbé wá sí mi. Gbogbo wa náà láì bó ṣe treat ẹjọ́ ṣáà máa bínú ọmọdé ló ń ṣe ẹ má bínú. Ọmọdé ló ń ṣe é. Má bínú. Má bá sọ̀rọ̀ ẹ má bínú. Ọmọdé ló ń ṣe Mọ́yọ̀. Ọmọdé ni. Ò bọ́mọdé ṣe máa ń ṣèyàn ni àbí? Kí la fẹ́ pé èèyàn ó rọ́kùnrin tó ń tọ́jú ẹ̀ báyìí tó nífẹ̀ẹ́ báyìí ó dẹ̀ ṣe misbehave. Ìwọ tó wá sọ̀rọ̀ gidi lẹ́nu tí mò ń gbẹ kí ló ṣe wọ? Kankan ṣe mí mò ń bá sọ̀rọ̀. Ṣágbà ló ń ṣe wọ àbí kí ni ká sọ pé ó ṣe? Agbọ́n jọra wa lọ ni. Oh, very good.
Oh, very good. Fantastic. Ẹ gbọ́n jura yín lọ. So gbọ́n jù ń lọ àbí? Màá fẹ́ kó bá mi lu ọgbọ́n tiẹ̀ tó fi gbọ́n jù lọ yẹn kó bá mi fi bá sọ̀rọ̀. Èèyàn ń treat ọkùnrin báyìí o. Èmi ìnífẹ̀ẹ́ títí dìgbà tó máa fi sú mi. Mi ò mọ́dún mi mọ̀ gbà o. Kò tiẹ̀ ní sú mi ná, but mo ìnífẹ̀ẹ́ báyìí kó bá mi bá sọ̀rọ̀. Ó ṣe gbọ́dọ̀. Ó ṣe. Thank you. Ọ̀rẹ́ mi. Ó ti tún mú sí lórí àbí? Before, John torí Ọlọ́run iṣẹ́ wo ni mo gbà? Ìkókó ọbẹ̀ ni bọ́bọ́ yìí jẹ́ sí wa. Wọ́n dẹ̀ ní wípé ẹni téèyàn bá máa ta, bíbọ̀ la máa bọ̀. Ó ṣe é! Bọ́bọ́ yìí tí tó máa fi ṣá pépà, tí tó máa fi handkerchief. Má gà wá nìyẹn. Specialty. Àtẹ́lẹ̀ yìí ṣe bí kò fẹ́ lọ ni. Mo yọ̀. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ gangan? Kí ló ń dá mi láàmú fún? Wo, jẹ́ kí n sọ fún ẹ, nǹkan tó ń ṣe mí lọ́wọ́ báyìí kò pa wá pọ̀. Mo yọ̀. Kí ló tó ń ṣe báyìí? Jọ sọ nǹkan tó ṣẹlẹ̀ tó ń ṣe báyìí fún mi. Mo ń pariwo ẹ̀, mo ń lé ẹbọ láti bẹ̀yẹn ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ní pé èèyàn ń bọ̀ lẹ́yìn ẹ̀. Kí ló ṣẹlẹ̀ náà? Wo, problem tí mo ní right now, o ò lè solve ẹ̀. So there's no point. So problem tó ní ló máa sọ fún mi. Nǹkan tó bá ṣẹlẹ̀ ló máa sọ fún mi tó fi ń ṣe bẹ́ẹ̀ sí mi. Jẹ́ kí mi mọ problem tó wà nílẹ̀ náà. Jẹ́ kí n mọ̀. O sure? Why not? Jẹ́ kí n mọ nǹkan tó wà nílẹ̀ tó fi ń ṣe bẹ́ẹ̀ sí mi. As in, o sure pé o lè solve problem mi. Okay, kí ni problem tó wà nílẹ̀? Ó dáa, mo need 150,000. Mi gbọ́. Òun ló ṣe mi gbọ́n yẹn. Mo need 150K. Ó ṣe sọ ni mi ò gbọ́ dáadáa ìgbà tó sọ ni. Ó ṣe máa gbọ́. Mo ṣe gbọ́ nǹkan tó sọ sí yìí. Mo ti gbọ́ nǹkan tí o sọ pé o need nsìn. Mo ti mọ problem tó wà lẹ́sìn which is 150,000. O ní problem tó wà lẹ́. Bọ́ kí ló fẹ́ fi ṣe? Mo ń bi mí kí mo fẹ́ fi kò tẹ̀ yé mi. Kò tí mo dẹ̀ ń sọ leléyìí, mo dẹ̀ ti sọ pé ò lè solve problem mi. Ordinary 150 ni mo bí ẹ o. Tí máa lọ bí ẹ ní 500K ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ gangan? Ní sùúrù náà, mo jọ ò lè bí mi ní gbogbo owó tó ń sọ yìí. Mo kàn bí lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ fi ṣe ni. Ó mọ condition tí mo wà ń sìn. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. 150,000 tó sọ yẹn sìn mi lè rí báyìí. Fún mi ní time díẹ̀ láti. Like how long? Like very soon, I'll get it. Bí ọ̀la. Because money the urgent. Jẹ́ ọ̀la ó ṣe sọ fún mi, mo ṣe gbọ́n sí ni jẹ́ kí n plan fún ìgbà tí okay 50,000 kan. Ṣé mo lè sáré? 150 tó bá ti lè get ẹ kó sọ fún mi. Ṣé o máa bá mi get ẹ or not? Màá get it. Oh sure. Is that a promise? Yes. Màá dẹ̀ get back sí. All right. There's a problem. Yo. I'm a sorry later, ṣùgbọ́n. Moyo. Jọ. Ní sùúrù mo rántí nǹkan kan tí mo fẹ́ bi ẹ́. Moyo. Inade! Ọmọ lọ́kàdé! Orúdó! Ọmọ ló fà bàbà! Tó bá délé òkèlè! Kó má bàa ṣe yán ní mọ́ní! Báńkì ìyá mi! Ọlọ́kàdé! Báńkì bàbá mi! Olófà bàbà! Ẹ kú ìjókòó! Ẹ kú rìn! Ẹ sì kú àṣekágbé ètùtù! Èmi ní bẹ lọ́wọ́ yín yìí! Obì. Kí wá sobì lásán o! Obì gbàǹjà là á pè é! Tó bá wá ti di ní aago kan òru nínú ibùsùn yín ibẹ̀ lẹ́ ti fi rọrí tẹ́ ẹ bá ti wá sùn ẹ bára yín níbì kan ibẹ̀ là á pè ní ìlú gbàǹjà. Ẹ sọkọ akín ẹ má bẹ̀rù ẹ má sì jára yín yàn nítorí má jiyàn ńlá fáwọn dáhùn bẹ́ẹ̀ bá ti wá débẹ̀ gbogbo nǹkan tójú yín bá rí lọ́hùn ẹni tó bá fọkàn balẹ̀ tó bá forí tì í òun ni ó bàjẹ́ làwọn èmi ò bá wọn bàjẹ́ làwọn
èmi ní ó lówó jù. láàrin wọn. tó dà bó bá ti wá rí bẹ́ẹ̀ àlọ́ ti yánu oníbòdè àpòmù kékéje àwọn ènìyàn kékéje adé afọ́pẹ́ yẹ̀kẹ̀tẹ̀ ó ń ṣàròdè wéré o ń bá lọ́wọ́ mọ́ dàbí àròdè wéré kékéje ọ̀wìnrìn kékéje. kí ló ṣe nígbà tí sùn nígbà ilẹ̀ wà ní. oorun kẹ̀ ṣé ẹ̀yin mọ̀ wípé obìnrin tó bá wọn kò kí wọ́n pàǹtì sùn. èrè ó túmọ̀ sí wípé àwọn òde wọn nìkan. ní ìwọ tí mo bẹ̀rù dáadáa ìní ló má dé wá tí kò tẹ̀lé lórí táìmì rárá. ṣé àwa ẹ̀yin girls yìí ẹ̀ tẹ̀ tí lówó lẹ ti ń command ẹ bá wá lówó tán kọ́ ọ ẹ máa di commander in chief. àbí o ìwọ láti ẹ̀dá ọmọ tó ń jù ṣé bí oníkálukú wa ló ní pátínà tí kálukú owó pátínà ẹ̀ kó lè gba yàrá ẹ̀ lọ. ó lè kọ́ ọmọdé ẹ ti wọ̀ ọ̀rọ̀ báyìí tó bá wá lówó wá ń kọ́ ọ tó ò tí lówó tó ti ń kọ́ ọmọdé bẹ̀rẹ̀ bóyá kí ló bóyá kẹ́ gba yàrá yín lọ jọ tó bá lówó àwọn oṣù mọ̀ náà sọ máa bù ga gan-an. ó ga ọ̀rọ̀ ẹ̀ ń gbé ẹ̀ calm down. Please then go even about it. Okay, why can't we sleep here? As in, can you reason that way? Right. Why do you have to be inside the room? So we want to know when we are hustling for the same thing. So you are down. Possible cases in the city. Because Baba sọ fún wa pé káfí go sí abẹ́ pillow. So báwo ló ṣe máa possible cases in the city? Ń parọ́ ní ilé láì. So that wàá lọ dá sùn wàá dá lókun owó ẹ̀ máa wá pọ̀ ju tiwa lọ wàá bẹ̀rẹ̀ sí búgà. O tí lówó tọ́kọ o ti apẹ́ ti pọ̀ ti pọ̀. Mo mọ̀ kí wọ́n ṣọ́ fún mi ni pé mo máa lówó tó every month. Ẹ dúró náà. It's okay. Ní tèmi o, ọ̀rọ̀ tí Túráyọ̀ sọ ó make sense. But yes, ṣé ní pípìlò lélẹ̀? Mo keep it on the floor. Adéjọ́ máa sùn. Ara wa máa kanra wa. By that, kò sí ọ̀kọ̀ọ̀kan tó máa lówó ju nǹkan lọ. Owó yẹn máa wá equally ní. I mean, it's good. Ike wẹ̀lẹ̀, ike ká máa jẹ́ gbogbo bọ́mọ tí ẹ máa dùn. Adé bẹ́sẹ̀ kan ṣògbè. Tó máa kọ́ mọ̀ jẹ. Ṣàgàjẹ̀ lọ́tọ́rí ikú. Ọ̀bọ̀ wọn ni wọ́n sùn. Ikú wá mi délé kò bá mi ó. Gbèrègbèrè fún ẹ máa kó ẹ̀rì dànù. Gbèrègbèrè fún ẹ máa kó ẹ̀rì dànù. Àrùn wà mí délé kò bá mi ó. Gbèrègbèrè fún ẹ máa kó ẹ̀rì dànù. Arágbá sáwọ́ ọjọ́ tí ọdún tó ń jẹ́ jù. Bọ́lá nílé ẹ̀kọ́. Ọmọ bíbẹ́ ẹ̀dọ́. Òun ní ìkúnlẹ̀ ọ̀bùn yìí nìkan. Lọ́dúnmọ́rẹ̀. Ìgbà tí wọ́n yá ajá. Ìgbà tí wọ́n ìbáyín wá sí lónìí. Ẹjẹ́ kó jí mi jẹun. Ẹjẹ́ kó jí mi jẹun. Ajímọ́rí bá ń. Orúkọ tá a pè bá ń. Ajímọ́gbé dàkọ́rùn. Ọmọdé. Orúkọ tá a pè ní ọ̀daràn. Ó ti máa ń bá. Àmọ́ bíi dáṣà. Ìlà àpéyìn ìyá bẹ́ẹ̀ jẹ. Ó dáhùn. Ìdájẹ lónìí. Ẹ má jẹ òun. Gbogbo ìbáyìí. Ẹ dìde òun. Ẹrùkàlẹ̀! Ọ̀lẹ́! Ẹrùkàlẹ̀! Àsùnfáradà ní tí kí àjà! Ẹ̀mí! Ìbáta ìjà òṣìṣẹ́ àjọyọ̀ òṣìṣẹ́ àjọpọ̀. It's good but anyway tá a bá ṣàṣùn mi ṣàmọ̀ pé ó ṣù ọ̀pẹ mi ṣá bí mo ṣe wà ní mọ́ra mi nílẹ̀ mọ́rọ́ ẹlẹ́dàá tí mo ṣe wáyé máa lówó ju gbogbo yín lọ. Irọ́ ni wọ́n máa rí Ha! Kí lẹ tójú bọ̀ yìí? Kí lẹ lọ́wọ́ yìí? Lọ́mọ kékeré ara yín
ẹ lọ wá oògùn owó ẹ fẹ́ ṣe oògùn owó torí kíni kí lẹ̀ ń lé káàkiri ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n sọ pé ó máa ń ba ìwà rere jẹ́ òǹrè mo dẹ̀ mọ̀ kó kẹ́gbẹ́ ni mo mọ̀ kó kẹ́gbẹ́ ni mo kàn máa tiẹ̀ sí gbogbo rádaràda ẹ̀ ni. Nígbà míì. Mo yọ mo fẹ́ ṣògùn mo fẹ́ ṣe ògùn owó tó ní ọ̀nà tí mo wà láàyè lókè tí mi ò jẹ fún ẹ náà nínú tọ́tọ́ lọ́wọ́ mi tí mi ò jẹ fún ẹ láyé ìwọ̀n mọ́ mi ògùn owó mo sọ náà mo sọ mo ní mo ṣe lọ́wọ́ mo ṣe gbogbo àdúgbò ló ti rọ́wọ́ gbogbo ẹ̀rọ. Jẹ́ kó yé mi, Moyọ̀. Jẹ́ kó yé mi ṣàlàyé fún mi. I need to know, I want to know. Báwo lo ṣe ń rí owó tó ń ná yàrá yòlò yìí? Ẹni small ti báyìí, o ti dé, o ti kó gift dé, o ti send, kí ló ṣẹlẹ̀? Mo rántí pé birthday mi tí mo ṣe last year náà, bí gift yẹn almost 400k. Mo ń rọra fún mi. Mo fẹ́ mọ̀. Ọmọ ẹni ò ṣàgbàfọ̀, ó ń kaṣọ wálé. Fine, mi ò sọ pé kó má ṣe nǹkan fún mi. Gbogbo èèyàn náà ló ń gbàdúrà pé òkè kó ń jẹun ọmọ. Ó jẹ ọmọ ni lóòótọ́, àmọ́ ilé ti yá jù. Ó ti yá jù o. Ibo lo ti rí owó tó ń ná o. Mọ́mí, ṣé ń pè mí ló lè ń sìn ni? Don't get me wrong. Mi ò pè ẹ́ lólè. Àmọ́ nǹkan tí mò ń sọ ni pé ibo ni o ti ń rí owó tó ń ná? O ṣáà ṣiṣẹ́. Ṣé bí iléèwé ló wà? O tí ì ṣiṣẹ́ náà débi tábà sọ pé iṣẹ́ tó ń ṣe òun ló ń rówó díẹ̀ o. Ibo lẹ ti ń rówó tẹ̀ lọ? Okay, fine. Ara owó tẹ̀ ń kó fún mi náà ni. Mi ò fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. I have some savings. Nínú ẹ̀dẹ̀ ni mo ti ra àwọn gift tí mo rà fún yín ní birthday yín. And after all, you're my mother. You deserve the world. O ṣáà ti rí ibi tì mí sí. O ti rí ibi tì mí sí. So lọ́rọ̀ kan, àwọn owó tí mò ń fún ẹ, òun lọ rọra ń save díẹ̀díẹ̀. Òun náà ló tún ná padà fún mi. Yes, mom. Kódà kò sí wàhálà. Ọmọ á tọ́jú wọn náà lágbára Ọlọ́run. Sórí gbogbo eléyìí tí mò ń ṣe náà, ìtara abiyamọ ni. Mi ò fẹ́ káwọn ẹbí bàbá ẹ̀ kan sọ mí lẹ́nu kó má di pé àtìgbà tí bàbá ẹ̀ ò ti sí mọ́ àtìgbà yẹn ló ti bàjẹ́ ló ti yàyàkuyà mọ́ lọ́wọ́ ló ti ṣe ló ti mú wọn ní gbogbo eléyìí tí mo ṣe máa wá ṣe jẹ́jẹ́ dòdòrò Ọlọ́run ṣó ti gbọ́ mi ò ní kó má náwó àmọ́ téèyàn bá yó báyìí ìṣe ló máa ń paná. Abó gbọ́ tó bá tiẹ̀ lówó lọ́wọ́ ìyẹn máa ra máa ná níwọ̀nba táyé òfin ní fojú sí ẹ lára ṣáà máa ṣe jẹ́jẹ́ Ọlọ́run á máa bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹ lọ á máa fi ṣọ́ ẹ lọ ò ní ṣìrìn ò ní dààmú ò ní rí wàhálà yìí sórí gbogbo àwọn ọmọ burúkú iléèwé yìnyẹn ò ní ṣalábàpàdé wọn o aburú kankan ò ní ṣẹlẹ̀ sí ẹ mi ò ní fi ẹ́ ṣàwátì mi ò ní fojú sopọ̀ ẹ̀ lágbára Ọlọ́run iṣẹ́ ẹ ó máa ṣojú ẹ̀mí mi ẹni tó bá wá sọ yí pé iṣẹ́ ò ní ṣojú ẹ̀mí mi máa wọ lọ́nà ọ̀run báyìí tó wọn máa lọ dé mi ìyà tí mo jẹ yìí mo gbọ́dọ̀ jẹ ọ̀rọ̀ ẹ má tiẹ̀ jẹ ọ̀rọ̀ ẹ ní kalẹ̀. Báwo wà nígbà owó tí mo sẹ́yìn sí ẹ last week sórí. Ẹ má bínú ma, mo rí. God bless you ma. Amen. Thank you so much. Amen. Ṣo máa bá mi ṣeré di àárọ̀ làbá? Actually mom, mo ti fẹ́ máa lọ. Mo yọ, mo tiẹ̀ ní ìsinmi rárá. Pẹ̀lú bí ayún ẹ ṣe máa ń yún mi lójoojúmọ́, tókàn mi máa ń fàṣẹ tó máa dàbẹ́ ni pé kí n ti rí ẹ. Mo máa kàn máa ń mọ́kàn ní ìgbà mi máa ṣe mí bí kí n wá sí school yín yẹn. Ó wá dé láàrin wákàtí mélòó lóòótọ́ ó tiẹ̀ lè bá mi ṣeré dàárọ̀ ọ̀la. Don't worry mom, I'll come spend the weekend with you, okay? Are you sure about that? Yes mommy. Priya, love you. I love you baby. Bye mommy. So mo ṣe ń understand kankan ni o. So owó tí o wá béèrè lọ́wọ́ mi tó ní kí n fún ẹ ní 150,000 naira tí ò tí ì pẹ́ tí mò ń dààmú káàkiri tí mo lọ ta gómi mo ta nǹkan tí mo ní mo lọ síbi iṣẹ́ wa mo lọ sí cooperative tó wà níbi iṣẹ́ wa láti yá owó ṣé tó lọ fẹ́ kó lọ sí ọ̀dọ̀ babaláwo ni
o fẹ́ kó owó cooperative lọ́dọ̀ babaláwo kó lè fi ṣògùn owó. kì í ṣe pé ìròyìn owó yẹn lọ́wọ́ ọkọ̀ bẹ́bí jẹ́ fún ẹ̀ owó bẹ́bí wàhálà ẹ̀ ní pípẹ́ ló bá ná gbogbo owó ẹ̀ tán wà á padà lẹ́yìn. Mi mọ̀ pé irú ọmọ báyìí ni ẹ o mi mọ̀ pé irú ọmọ báyìí ni ẹ o mi mọ̀ kó burú tó yìí o èmi á padà lẹ́yìn mú yín nífẹ̀ẹ́ tó mo yọ. láìdé mo wí pé ìwọ ló máa padà wá gbà mí. Eke hallelujah! Eke hallelujah! Hallelujah! Ṣé wá rí pé gbogbo yín ẹ̀yin lè fi ọwọ́ ara yín lè fi fa wàhálà sínú ayé yín ẹ̀yin lè kóra yín sínú làálàá kòkò tẹ kóra yín sí ẹ fẹ́ fi wàdùwàdù ẹ fẹ́ fi wàdùwàdù wá ọ̀la ẹ̀yin ti gbàgbé pé Sátánì ò ní fúnni ní nǹkan kan kó má gba ìlọ́po ẹ̀. Èṣù á fúnni léwúrẹ́ ó máa fi gba odindi erin lọ́wọ́ èèyàn ni ó lè fúnni ládìyẹ kó fi gbodindi ọmọ ẹ wo nǹkan báyìí. àyè wà fún yín láti ronú kúwàdà láti súnmọ́ Ọlọ́run ṣe bá lè ṣe yẹn nínú ṣe tó àti dáríjì yẹn. Dáàdì ẹ jọ̀ọ́ ẹ bá wa bí Ọlọ́run àti Jésù kí wọ́n dáríjì wá kí kọ́kọ́ bá ṣàwa méjèèjì àtàwọn tó kù wa náà. ẹ wo àwọn tó kù yìí tẹ̀ ń sọ yìí àwọn márùn-ún wọ́n ti jọ́lọ́run pè. Jésù. wo àyẹn kan ṣàrọ̀ dákẹ́ ẹnu ẹ o mo mọ̀ kí ogun tó wà nílẹ̀ yìí náà ìwọ náà ló máa fẹ́ fà ó sí i tó ti gbọ́ ẹ mọ bí ẹ ṣe máa bá dádì sọ̀rọ̀ tí wọ́n máa bá yé bẹ Ọlọ́run ni tí ẹ dẹ̀ máa gba àwẹ̀ àtàdúrà wọ́n ní tí ò bá sí àwẹ̀ àtàdúrà iṣẹ́ ìyanu kan kò ní ṣe ṣe. iṣẹ́ ìyanu kan ò ní ṣe dádì ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ bá mi yan àwẹ̀ àtàdúrà fún wọn 91 days bẹ́ẹ̀ ni tẹ́ bá máa bẹ náà ẹ lè dín tí ẹ kù sí bí 40 bó ti tòun kó jẹ́ bí 91 àwọn náà máa ba yé ẹ̀jẹ̀ 91 days ló máa fún wa. Ṣiṣẹ́ bẹ̀rù o.